mímíre míre mídòredò míre mímímí kárántì ikú apá kejì ló wọlé wẹ́rẹ́ mímíre míre 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 bí n ti ń la ilé ayé asán ni dòmíre mídòmí mímíre mídòredòredò òjú awógbèmí máyégún akéwì oòdùà rere dòmíremí rere mímí dòmídòmídò mo ti wò rere ayé mo rí páyé òṣèwà máyà. mo gbọ́ tí wọ́n ní bàbá Abdulsalami Abubakar olórí orílẹ̀-èdè yìí níjọ́sí wọ́n lóun gan ó ń gbà tọ́jú nílé ìwòsàn lókè òkun ẹ̀bẹ̀ lábẹ́ olúwa kí bàbá ó sì padà wálé kó bọ́ lọ́wọ́ àárẹ̀. àtòun àti Buhari ni wọ́n jọ ń gbà tọ́jú nílé ìwòsàn kan náà ní London kó tó di pé Buhari ṣíwọ́ iṣẹ́ ọ̀gá ìjọba Nàìjíríà ó ga ìyẹn ni pé kò sí ilé ìwòsàn kankan tí wọ́n ti lè gbà tọ́jú ní Nàìjíríà. ìjọba Nàìjíríà ṣé bí yóò ti mọ̀ lọ rèé tẹ́yìn olórí ọlọ́mọ gbà tọ́jú ní London l'Amẹ́ríkà ní Saudi tẹ́ ó fàwọn olùdìbò sílẹ̀ nílé ìwòsàn tiwa ilé ìwòsàn tó ṣe pé kò sóògùn kò sábẹ́rẹ́ níbi tí ò sí dókítà. ọ̀pọ̀ nínú ilé ìwòsàn ló ti da gẹ́gẹ́ lórílẹ̀‐èdè yìí o ògiri ilé larí tí wọ́n kọ́ níkọ́ àgbà ìyanu bá a wọnú ilé ìwòsàn wọ̀nyí kò yàtọ̀ sí kòlòfo àpò ìṣáná ọ̀gá lórílẹ̀‐èdè tiwa ẹ̀yin olóṣèlú orílẹ̀‐èdè yìí ó yẹ kójú ọgbà yín tì olórí orílẹ̀‐èdè mélòó ni wọ́n ti wá sílé ìwòsàn ní Nàìjíríà wá gbà tọ́jú àwọn òṣèlú ilẹ̀ òkèrè mélòó ni wọ́n ti wá sí Nàìjíríà wá gba abẹ́rẹ́ láti 1999 tí gbogbo yín ti ń ṣèjọba Ọbásanjọ́ Àtíkù Buhari Ọ̀ṣínbàjò Tinubu Ṣètìmà afẹ́ àlàyé rẹ̀ gbọ́ ẹ fún wa lésì kámọ̀. láyé Ọbásanjọ́ nípò ààrẹ ó bá wọn délé òkèrè lọ gbà tọ́jú láyé Yar'Adua òun náà ò sinmi lílọ Goodluck Jonathan ńkọ́ ó bá wọn délé ìwòsàn nílẹ̀ òkèèrè. Buhari lọ láìmọye ìgbà láàrin ọdún mẹ́jọ ààrẹ Bọ́lá Tinubu ó ti bá wọn lọ sílẹ̀ òkèèrè lọ gbà tọ́jú àràbàtúramú odò ń gbá rere níbo làwa mẹ̀kúnnù ó ti gbà wòsàn pípé ṣé nílé ni àbí nílẹ̀ òkèèrè. lóhun tó ṣe pé àìsàn tí ń ṣe olórí ní ṣe tálíkà àtọba àtìjòyè àpapọ̀ láìsàn mú àwọn olórí ń wúkọ́ lásán wọ́n gba London lọ àwa mẹ̀kúnnù ń ṣàìsàn olórí ní ká lọ sí kílíníìkì àdúgbò. Government House Clinic ní Presidential Villa l'Abuja tá a ti rò pé yóò fọmọyọ jùlọ nílẹ̀ yìí ẹ̀yin olórí wa wọ́n ní bẹ́ẹ̀ bá wúkọ́ lásán ẹ ò jẹ́ lọ síbẹ̀ lọ gbà tọ́jú ilẹ̀ òkèrè lẹ́ ó ti lọ tọ́jú kọ́ọ̀fẹ́ bó ṣe sínsín lásán lẹ̀ ń sín ká tó ṣẹ́jú pé ẹ ó tẹkọ̀ létí ó di bàgẹ́ nílùú London. ọjọ́ wo la fẹ́ ṣèyí dànà ọlọ́lá wa Bọ́lá Tinubu Ahmed ọ̀rọ̀ rẹ o àìmọye dókítà nílé ìwòsàn ìjọba ló ti jápa tí wọ́n ti lọ sí London lọ sí Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì tíjọba wọn ń gbọ́ taráàlú dédé tó ṣe pétò ìlera tiwọn ó múnádóko àwọn onílé ìwòsàn tí wọ́n gbé ti ń tàn àbẹ́là. ẹ̀yin aṣòfin ní National Assembly kí ni dé o kí ni dé tẹ́ òṣòfin pẹ́nikẹ́ni nínú olóṣèlú wọn ò gbọ́dọ̀ lọ sílé òkèrè lọ gbà tọ́jú wọn ò gbọ́dọ̀ lọ sílé òkèrè lọ gún bẹ́rẹ́ bọ́ fẹ́ kú ni kó kú bọ́ fẹ́ sùn ni kó sùn lọ ìgbà tó ṣe pẹ́yìn náà ẹ̀ fẹ́ kú lẹ ṣe ń sá lọ sílé òkèrè fún wòsàn. kàkà tó yẹ ká pawọ́pọ̀ ká panupọ̀ ká túnlẹ̀ yìí ṣe ọ̀rọ̀ òṣèlú 2027 ńlẹ̀ ń bá ká lóhun tó ṣe pé irú ilẹ̀ tó lè mọ́ lọ́la kò yẹ́nikẹ́ni ẹni tí ó sùn tí ọ̀nì jí mọ́ kò yé èèyàn. kí ni dé tẹ́ ẹ̀kọ́ gbájúmọ́ṣẹ́ rẹpẹtẹ tó wà ńlẹ̀ náà kẹ́ ẹ tó máa lọ́gùn 2027 fáráyé sétí ṣáwọ ọmọ Nàìjíríà ṣáàtìrẹ́pọ̀rà nírọ̀rùn ni àbáwọn ọ̀dọ́ ti ń ríṣẹ́ ṣe ṣáwọn àgbẹ̀ ló ti bọ́ lọ́wọ́ àwọn darandaran apààyàn ẹ wí ká gbọ́ ìjọba Nàìjíríà. ẹ ti ẹ̀dùn ó ná ṣé wọ́n ti ṣépè fúnjọba Nàìjíríà ni pé kí wọ́n mọ̀ ṣe nílé ìwòsàn tá a ti lè gbà tọ́jú pípé tó ṣe déédéé pẹ̀lú ilé ìwòsàn tí ń bẹ lókè òkun. ẹ wà àwọn refineries ìjọba ilẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ti dẹnu kọlẹ̀ bí àpò ẹ̀wà. Buhari ti lọ ní tiẹ̀ ó ti lọ sinmi ó kù Buhari àtiwá rẹ̀ tó ní lọ́wọ́ ìdájọ́ Buhari ń bẹ lọ́wọ́ Ọlọ́run kò sí lọ́wọ́ tiwa
bó ṣayé eré bí ọ̀ṣayé eré kọ́lọ́hún jẹ́ wà lójọ́nà. Máyégún akéwì Oòduà ìgbà tí mo gbọ́ pọ́ba Síkírù Adétọ̀nà wàjà mo ní erinwó àjànàkú ṣubú ẹja ńlá lọ lómi kègbè tó fọ́ òṣèmúrodò mọ́ ọba ńlá lọ Àwùjalè ó dìgbà. Gbogbo ọmọ Ìjẹ̀bú Ègbòrò ọmọ àwúre fàṣẹ bẹnu ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ìndè ọba Síkírù Adétọ̀nà tó wàjà kátórẹ́rìn ó digbó kátórẹ́fọ̀n ó dọ̀dàn kókó ọba bíi ọba Síkírù Adétọ̀nà Àwùjalè Ìjẹ̀bú ọ̀wọ́pọ̀. Súnré ọba Síkírù Adétọ̀nà ọ̀gbágbá gbọ́tẹ̀wọlẹ̀ kejì ọmọ arábà owó rẹ mọ́ máa gbọ́rùn sọ̀rùn re ọmọ Bárùfáì Adétọ̀nà lóde Ìjẹ̀bú máa gbọ́rùn sọ̀rùn re ọmọ Aníkìláyà nílé ọba Adélékè ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ kínní ọmọọba fìgbàjoyè ó dàbọ̀. Wọ́n lè mọ bí léèrè wípé ta ló ń kọrin Òjó Awógbèmí lèmi ń jẹ́ Máyégún akéwì Oòduà tilé toko mò ń lọ ná mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. Ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube channel kẹ́ bá lè mọ̀ gbọ́ àwọn orin ewì ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.